Now, iṣẹ́ tí mo ní a máa ń fi èso bombom ṣe tó jẹ́ pé táwọn àgbàlagbà bá yànyàn lẹ́nu tọ́nà dímọ́yàn sí nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ tí mo ní a máa ń fi èso bombom ṣe òun ni mo fẹ́ júwe fún yín. Èso bombom 3 ló need ṣòtìrí. O need ẹyẹ ọbẹ̀ kan, ẹyin òróró kan, atare kan. O need epo ọ̀bọ̀ rí kékeré ta ní ìdílé tí ó ju size ọmọ ká lọ báyìí. So bá ṣe máa ṣe lélẹ́yìí o, òun lélẹ́yìí wàá là. Ṣó ti là, make space fún ẹyẹ ọbẹ̀ fi sínú ẹ̀. Ẹyẹ ọbẹ̀ sínú ẹ̀, mo sínú pot yẹn báyìí, mo sínú ìsásùn àbápẹ́ tó fẹ́ fi jó nǹkan. Ìkejì lélẹ̀ wàá tún là. I'm sorry for people who don't understand English, you know. Read the caption of this video, you get the description and you know how to do it. So, wàá mẹ́yìn òróró, wàá fi sínú kejì. Ní kó ti wọ́ kóló, wàá fún un náà síbẹ̀ báyìí. Ìkẹta rí o. Wàhálà kẹta, kí ló mọ̀ tá a fẹ́ fi sínú ìkẹta yìí? Atare, irú atare kọ́ la máa fi sí. Epo ọ̀bọ̀, ṣó ti rí? Epo ọ̀bọ̀ ló máa fi sínú orí, a ti fi sí báyìí. Wàá fi sí. Orí bó ṣe máa tó bí àrò. Come close, kó wá gbé. Come close, kó gbé báyìí, Wàá tó bí àrò báyìí. Atare lélẹ̀, wàá fatare sáàrin ẹ̀. Àfatare sáàrin ẹ̀. Ló bá tán. Lélẹ̀ báyìí. Àti tòótán wàá gbé sórí iná, ó ti sórí iná, ó ti ṣẹ̀bọ̀n bẹ́ẹ̀, kò sí nǹkan míì tó fẹ́ bá lọ àti kò dé. So iṣẹ́ yìí táwọn àgbàlagbà bá ń báyàn jà tó ń da iṣẹ́ èèyàn rú, tí wọ́n ń ba nǹkan téèyàn fi ń ló gbàjẹ́ àbí tí nǹkan ò lọ déédéé mọ́, àbáwọn tó ti ń bá ṣiṣẹ́ tó ti gbàgbé ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí rántí ẹ̀, wọ́n á máa pè ẹ́. Tó bá ti jó tán, lọ dáadáa kó kúnná, lọ lẹ́búlẹ́bú kó kúnná. Tèmi bá lọ ṣẹ́ mu tún máa ń sí ibẹ̀ kó kúnná, nítorí àwọn nǹkan yìí náà lálòjù. Ẹ̀dọ̀, kíndìnrín, ìwọ̀ntúnwọ̀nsì lògùn, kò ń ṣe kó pọ̀. Ṣọ́rọ̀ mi yé, wàá ra wá díẹ̀. Ògèrè epo ló máa fi máa lò ó. Wàá ṣàdúrà sí, wàá fògèrè epo sí, wàá lò, wàá la sùn lálẹ́. Alẹ́ tó mọ̀ pé o ti fẹ́ lọ sùn, wọ́n máa ń la sùn lálẹ́ ni. Iṣẹ́ yìí dájú, àmọ́ Olódùmarè ló dájú jù, kò jù bẹ́ẹ̀ lọ.